ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹ̀sìn la ó ṣe a ò ní ṣẹ̀sìn ká ṣẹ̀sìn ká má bàa ṣẹ̀sìn ló mú ìmísí ètò kan tí a pè ní níbo la bẹ́sìndé wáyé lórí ìkànnì amóhùnmáwòrán ti Kingsman Media TV your best online television lórí YouTube níbi tí Ọlọ́run ti ń lo ògúnnágbòǹgbò agbóhùnsáfẹ́fẹ́ ní Akínṣọlá Nurudeen Adékúnlé mádàgbàmọ́lẹ̀ wà fún àtúnṣe kùdìẹ̀kudiẹ kó wa tá a dàpọ̀ mẹ́sìn tá a lọ̀rẹ́ Ọlọ́run tá a lọ̀tá Ọlọ́run tá a ní olùgbèjà Ọlọ́run gbogbo ẹ̀ ó dorí ètò níbo la bẹ́sìndé lórí Kingsman Media TV your best online television lórí YouTube ẹ máa subscribe kẹ́ máa like ẹ̀ kẹ́ ẹ̀ dẹ̀ máa share. ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má fi ìbàlújẹ́. ẹ̀tọ́ ọmọnìkejì tó wà lọ́wọ́ ẹ tètè dá padà torí ẹ̀san àgé. bẹ́ẹ̀ ni o ẹ̀san òkè gúnugún ẹyẹ òkun àlùkò ẹyẹ ọ̀sà bá a bá jòun gbé ká má jòun gbé adíá fún Nurudeen Akínṣọlá mátàgbàmọ́lẹ̀ one tó ń ké tantan láti inú agorodẹ pèdè kìlọ̀ ìwà nínú rẹ́kọ̀dù aṣíníníyèpè ní sàkíyèsí fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀. àwọn olóṣèlú wa àwọn tẹ́ ń ṣe ìjọba lé lórí gbogbo pọ́n ṣẹ́yìn náà fún wọn lẹ́tọ̀ọ́ bó ṣe tó àti bó ṣe yẹ. audio cd àti vcd fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ tí wá jáde sórí igbá o lagodo solid foundation theatre and media concept ó sì ti wá wà káàkiri gbogbo ilé ìtajà tó ń ta quality audio cd tó fi mọ́ vcd nílẹ̀ yìí àti lókè òkun. bákan náà audio cd tó fi mọ́ vcd kájọ gbé e sókè àtọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ náà sì ń ta wìtìwìtì lórí igbá láti wá jẹ́ alágbàtà fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ kájọ gbé e sókè tó fi mọ́ ọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ pè nọ́mbà yìí 08089467651 tàbí 07069142741. ẹ̀jẹ̀ afẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ káyé ó lè rọrùn fún gbogbo wa.
ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹ̀sìn la ó ṣe a ò ní ṣẹ̀sìn ká ṣẹ̀sìn ká má bàa ṣẹ̀sìn ló mú ìmísí ètò kan tí a pè ní níbo la bẹ́sìn dé wáyé lórí ìkànnì amóhùnmáwòrán ti Kingsman Media TV your best online television lórí YouTube níbi tí Ọlọ́run ti ń lo ògúnnágbòǹgbò agbóhùnsáfẹ́fẹ́ ní Akínṣọlá Nurudeen Adékúnlé Mádàgbàmọ́lẹ̀ 1 fún àtúnṣe kùdìẹ̀kudiẹ kó wá tá a dàpọ̀ mẹ́sìn tá a lọ̀rẹ́ Ọlọ́run tá a lọ̀tá Ọlọ́run tá a ní olùgbèjà Ọlọ́run gbogbo ẹ̀ ó dorí ètò níbo la bẹ́sìn dé lórí Kingsman Media TV your best online television lórí YouTube ẹ máa subscribe kẹ́ máa like kẹ́ ẹ̀ dẹ̀ máa share. ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má fi ìbàlújẹ́.
Adéwọ̀n yìí o. Ẹgbẹ̀rin abẹ́rin gbẹ̀rin. Àmọ́ ní. Ẹ máa ní. Baálé wo ló ń kẹ́? Ìgbà yẹn máa lọ́yọ̀ léwé. Bàbá wáyé ọmọ ní káàdì òwe. Bàbá wáyé ọmọ ní káàdì òwe.
Yan tẹ táwọn ẹwọn. Lọ bá tẹ pẹ̀lẹ́ wọn. Yàrá. Ni table lolo. Nasi odum. Allô. C'est ça, Boudou. C'est la côté. Iyami. Allez, allez. Oh, ya. Vai sair. Le fils de Trinidad, je vois ma vie. Regarde, écoute, d'accord, il a. Ah, ah, maman mia. Ah, ah. Ah, maman mini. Bébé, il a donné au babo. Ah, abi wa do do wo abele iba se ko di problem amara ya ni te ba fo mi jeje ajararo
gbogbo oúnjẹ bá ń nára sálẹ̀ lọ́pọ̀lọpọ̀ lórí ó ṣe bẹ́ẹ̀ náà gbogbo iṣẹ́ irúgbó tẹ̀ fi náwó lọ́pọ̀ lọ́sí lọ́pọ̀ wà fún lágbára rẹ̀ mọ̀ bẹ́ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ ìkọ́ ìfọ́mẹ̀jọ́sẹ̀ ìkọ́ ìfọ́ yóò tẹ́ mú kó ní sánbẹ̀ owó balẹ̀ náà ò dàgbà ló fẹ̀yìn bẹ́ẹ̀ gbọ́ ẹjẹ́ pàdé wá ló pè wá gbogbo ló pè wá sọ́mọ ló pè wá fẹ́ sáré ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbọ́ Bàbá ẹ ṣe é fún wa. Ẹ ṣe é fún wa. Ẹ ṣe é fún wa. Ajala. Hola. Ipò ní pẹ́ o. Àlàáfíà tó kọ́ ẹ̀gbọ́n bá mi ṣe fún mi. Ó ní bá mi ṣe wọ́n máa fi bá. Gbogbo àwọn tó bá kó dá ìrọ̀lá. Ọwọ́ pálọ̀ náà tàgbà ní gbẹ̀yìn àtúgbọ́ bẹ̀rẹ̀ ìjọ wọn lọ kù púpọ̀ jù sí lọ. Iṣẹ́ tó ṣe kọ́ wá gbé ní òtún báwọn ṣe ń ṣe ẹkún náà ó lè ọlọ́gbàdúrà ọlọ́gbàdúrà ṣe. gbogbo ẹ̀yin tí ń bẹ ń bí tẹ yáwó lówó tẹ bí tòun ní àsìkò tàwọn làwà ìjọba ẹni ó lágbára gan ẹ sì mọ nígbà dídé ẹ mọ ẹgbẹ́ ọ̀nà gbégbá kò ní nira fún yín láti jẹ kò ní nira fún yín láti mú ẹ gbọ́ gbogbo tí ń jẹ́ ìbànújẹ́ ọ̀sán ní bẹ́ẹ̀ lè bẹ́ẹ̀ ká sọ. ẹgbẹ́rin ẹlẹ́yìn ilẹ̀ níbo lẹ fi lọ ẹlẹ́yìn ilẹ̀ níbo lẹ fi lọ.
àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n pọ̀ olùgbọ́gbà jẹ́ níyàwó wọ́n ní sọ́dún pápá ẹlẹ́sẹ̀ ń gbẹ̀sẹ̀ àwọn mílíọ̀nù ni mo pè yín làgbálẹ́dì wọ́n ní owó ẹni máa ń kẹ́yìn olóko kèrèkún ni máa ń kẹ́yìn mọ́lẹ̀ olùwọ́lá wọ́n á máa kẹ́yìn àwọn ọ̀tá wa o olùkún ní pé akáwà àtọ̀gbẹ́ni tó gbélé o
ni o ẹ̀sán òkè gúnugún ẹyẹ òkun àlùkò ẹyẹ ọ̀sà bá a bá jòun gbé ká má jòun gbé adíáfúnrúdìn akíṣọlá mátàgbàmọ́lẹ̀ one tó ń ké tantan láti inú agorodẹ pèdè kìlọ̀ ìwà nínú rẹ́kọ̀dù aṣíniníyèpè ní sàkíyèsí fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀. àwọn olóṣèlú wa àwọn tẹ̀ ń ṣe ìjọba lé lórí gbogbo pọ́n sẹ́yìn náà fún wọn lẹ́tọ̀ọ́ bó ṣe tó àti bó ṣe yẹ. audio cd àti vcd fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ tí wàá jáde sórí igbá o lagodo solid foundation theatre and media concept ó sì ti wá wà káàkiri gbogbo ilé ìtajà tó ń ta quality audio cd tó fi mọ́ vcd nílẹ̀ yìí àti lókè òkun. bákan náà audio cd tó fi mọ́ vcd kájọ gbé e sókè àtọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ náà sì ń ta wìtìwìtì lórí igbá láti wá jẹ́ alágbàtà fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ kájọ gbé e sókè tó fi mọ́ ọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ pè nọ́mbà yìí 08089467651 tàbí 07069142741. ẹ̀jẹ̀ afẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ káyé ó lè rọrùn fún gbogbo wa.
Yero hotel. Yero anjo secret file. Yero awla. Deta gwan. Secret yo. Bi awo. ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹ̀sìn la ó ṣe a ò ní ṣẹ̀sìn ká ṣẹ̀sìn ká má bàa ṣẹ̀sìn ló mú ìmísí ètò kan tí a pè ní níbo la bẹ́sìn dé wáyé lórí ìkànnì amóhùnmáwòrán ti Kingsman Media TV your best online television lórí YouTube níbi tí ọlọ́run ti ń lo ògúnnágbòǹgbò agbóhùnsáfẹ́fẹ́ ní Akínṣọlá Nurudeen Adékúnlé mádàgbàmọ́lẹ̀ 1 fún àtúnṣe kùdìẹ̀kudiẹ kó wá tá a dàpọ̀ mẹ́sìn tá a lọ̀rẹ́ ọlọ́run tá a lọ̀tá ọlọ́run tá a ní olùgbèjà ọlọ́run gbogbo ẹ̀ ó dorí ètò níbo la bẹ́sìn dé lórí Kingsman Media TV your best online television lórí YouTube ẹ máa subscribe kẹ́ máa like kẹ́ ẹ̀ dẹ̀ máa share. ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má fi ìbàlújẹ́.